lóòótọ́ ni ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin tó fi de yíyan Àwùjalẹ̀ tuntun. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí ẹgbẹ́ òṣèlú APC ṣe fún àwọn ẹgbẹ́ PDP ní ìlú Àbújá. àwọn agbésùmọ̀mí tuntun gbé ìṣe wọn dé o. mínísítà fún ọrọ̀ ajé ti sọ̀rọ̀ lórí ètò ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè Nàìjíríà o. ìjọba Lucky Aiyedatiwa máa ṣe bẹ̀bẹ̀ ní ìpínlẹ̀ Ondo lórí iṣẹ́ takuntakun tó ń ṣe ní ìpínlẹ̀ ọ̀hún. ẹ gbọ́, ṣé lóòótọ́ ni wípé ààrẹ Tinubu ti fi ọwọ́ òsì júwe ilé fún Káyọ̀dé Ẹgbẹ́tókun? orílẹ̀-èdè Amẹ́ríkà ti sọ̀rọ̀ lórí àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà o. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Habib Òkìkíọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Portable. ẹgbẹ́ òṣèlú PDP mọ̀ ti lulẹ̀ ní ìlú Àbújá o. ṣẹ́yìn náà ti gbọ́ wípé ọwọ́ ti tẹ Emmanuel tó jí ẹran mẹ́ta gbé fi ṣe ìkómọ ọmọ rẹ̀. ṣé àwọn agbébọn tún gbẹ̀mí èèyàn méjì ní ìpínlẹ̀ Kwara o. ó gbẹnutọ́ o. ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ Emmanuel Awánṣe lórí ẹ̀sùn bí ó ti jí ẹran mẹ́ta gbé fún ìsọmọlórúkọ ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ náà. ohun tó bani lọ́kàn jẹ́ ni pé inú ilé ìjọsìn tí wọ́n ti ń gbé orúkọ ọmọ jáde lọ́wọ́ ni wọ́n ti lọ bùsọ̀ lẹ́nu ìsìn. wọ́n ní àwọn tó ní ẹran náà ló gbé ọ̀rọ̀ náà dé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà o. ọ̀rọ̀ náà sì ti ń jà ròyìn lórí ayélujára. àwọn aráàlú sì ti ń bu ẹnu àtẹ́ lu ọkùnrin náà lórí ìgbésẹ̀ ọmọ akin tí Emmanuel gbé yìí. ẹ̀gbọ́n ṣé lóòótọ́ ni ìjọba ìpínlẹ̀ Ògùn ti yan Àwùjalẹ̀ tuntun pẹ̀lú ìfà o. ẹni tó jẹ́ olórí ilé ọba Fúsẹ̀ǹgbẹ̀wà nílùú Ìjẹ̀bú Òde Abdulateef Owóyẹmí ti fi àìdùnnú rẹ̀ hàn sí gómìnà Abíọ́dún o láti lè gbẹ́sẹ̀ kúrò lórí ìgbésẹ̀ yíyan ọba Àwùjalẹ̀ tuntun kí àwọn afọbajẹ lè parí iṣẹ́ wọn. ó tẹ̀síwájú wípé òun fi àsìkò yìí rọ gómìnà ìpínlẹ̀ Ògùn pé kó jọ̀wọ́ kó gbẹ́sẹ̀ kúrò lórí òfin tí wọ́n fi de yíyan Àwùjalẹ̀ tuntun ọ̀hún. àmọ́ ṣá lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ni ìjọba ṣàlàyé wípé àwọn kò tí ì gbẹ́sẹ̀ kúrò lórí yíyan Àwùjalẹ̀ o, wípé òfin tí àwọn fi de ìgbésẹ̀ náà sì fẹsẹ̀ múlẹ̀ gbọ̀ngbọ̀n. wọ́n ní kí àwọn aráàlú dẹ́kun láti máa gbé ìròyìn òfegè káàkiri o, léyìí tí Hamzat ṣàlàyé pé irọ́ ńlá tó jìnnà sí òótọ́ ni ìròyìn náà nítorí pé ìjọba ìpínlẹ̀ Ògùn sì gbẹ́sẹ̀ lé ìlànà yíyan Àwùjalẹ̀ tuntun. ọ̀rọ̀ náà ti dé sétí gbọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà léyìí tí kọmíṣánná ti sọ wípé òun kò lọ́wọ́ nínú ìròyìn òfegè tí wọ́n gbé káàkiri o. àwọn agbébọn tún ṣe ìkọlù sí ìpínlẹ̀ Kwara o. ohun tá a gbọ́ ni pé ní ìjọba ìbílẹ̀ Ẹdú ní ìpínlẹ̀ Kwara ni ìṣẹ̀lẹ̀ náà tuntun wáyé o. lálẹ́ ọjọ́ àìkú ọjọ́ 22 oṣù kejì ọdún tí a wà yìí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tún wáyé ní déédéé aago 8 àṣálẹ́. ó ṣojú mi kòrò tó jẹ́ ọmọ bíbí ìlú náà ṣàlàyé pé ṣàdédé làwọn ń gbúròó ìbọn lákọlákọ lẹ́yìn tí àwọn èèyàn sì ti ilẹ̀kùn mọ́rí gbọngbọn. àmọ́ ṣá o wọ́n padà gbẹ̀mí èèyàn méjì nínú ìlú náà. ọwọ́ náà ti padà dé sétí ìgbọ́ àwọn ọlọ́pàá lẹ́yìn tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ẹni tí a mọ̀ sí Eléjìrì Adéyẹmí tó ń. àmọ́ ṣá o wọn ò tí ì sọ kankan lórí ìkọlù ọ̀hún. àwọn aráàlú sì ti ń fi àdùnnú wọn hàn sí àwọn ìkọlù tí àwọn dojúkọ ní ìpínlẹ̀ náà ní gbogbo ìgbà. Olóhun fi àsìkò yìí pàrọwà sí ìjọba àpapọ̀ pé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti kọ́ iléeṣẹ́ ológun sí ìpínlẹ̀ náà àbí kí wọ́n fún wọn ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tó yanrantí. ohun tá a gbọ́ ni pé ẹgbẹ́ òṣèlú APC ti borí ìbò ìbílẹ̀ 5 nínú 6 tó wáyé ní Àbújá nígbà tí ẹgbẹ́ PDP gba ẹyọ kan ní ìjọba ìbílẹ̀ Gwagwalada. àtúngbọ́ pé wọ́n tún borí ní ìpínlẹ̀ Rivers àti Kano. ìgbésẹ̀ yìí ló mú káwọn aráàlú máa yọ ẹnu sí àwọn ẹgbẹ́ òṣèlú PDP nítorí bí wọ́n ti lulẹ̀ ní àwọn ìpínlẹ̀ náà. ṣẹ́yìn ti gbọ́ bí àwọn ẹgbẹ́ òṣèlú ti ṣekú pa àwọn tó lé ní 50 ní ìpínlẹ̀ Zamfara. àtúngbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin àti ọkùnrin pẹ̀lú àwọn ọmọ wẹrẹ ni wọ́n tún jí gbé lọ lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sí àwọn kan. ó ṣojú mi kò ní wá ṣàlàyé wípé ọwọ́ ìrọ̀lẹ́ ni àwọn agbébọn ọ̀hún ṣígun wọ ìlú náà pẹ̀lú ọ̀kadà tí wọ́n sì ń yìnbọn lákọlákọ. ó tẹ̀síwájú wípé ìpínlẹ̀ Zamfara jẹ́ ọ̀kan lára àwọn ìpínlẹ̀ tí ìgbésùmọ̀mí pọ̀ sí jùlọ. ó ní òun fi àsìkò yìí rọ ìjọba Nàìjíríà pé kí wọ́n bá wọn wá nǹkan ṣe sí nítorí láti ìgbà tí ìkọlù náà ti wáyé wọn ò tí ì sọ kankan lórí rẹ̀. ṣé lóòótọ́ ni wípé ààrẹ Tinubu ti ń ṣe àtúnṣe lórí òfin tí wọ́n ti buwọ́lù ré kọjá. àtúngbọ́ wípé yàtọ̀ sí àtúnṣe lórí òfin ọ̀hún wọ́n tún ní ààrẹ Tinubu ti ń ṣe àtúntò ọrọ̀ ajé lẹ́yìn tí ó ti ń so èso rere pàápàá lórí àwọn ìjọba ìpínlẹ̀ káàkiri. mínísítà fún ètò ìṣúná àti ọrọ̀ ajé Abubakar Bagudu ló kéde ọ̀rọ̀ náà. ó tẹ̀síwájú wípé nípa ṣíṣe àtúnṣe ètò náà tí mú àdínkù bá ìṣẹ́ àti òṣì lórílẹ̀‐èdè Nàìjíríà o. ìjọba Lucky Aiyedatiwa ní ìpínlẹ̀ Ondo ti ra kẹ̀kẹ́ márúwá láti máa fi gbé àwọn aláìsàn lọ sí ilé ìwòsàn alábọ́dé tí wọ́n ti ṣàtúnṣe rẹ̀ ní ìlú Àkúrẹ́. àtúngbọ́ pé kẹ̀kẹ́ náà ni wọ́n fi ń sọrí àwọn aláìsàn nígbàkúgbà tí wọ́n bá nílò ọkọ̀ pàjáwìrì tí àwọn olóyìnbó ń pè ní ambulance. òun ni wọn yóò fi máa fi gbé àwọn aláìsàn tí wọ́n bá nílò rẹ̀ láti lè gbé àwọn aláàárẹ̀ ọ̀hún dé ilé ìwòsàn ní kíákíá. ṣùgbọ́n ṣá o àwọn aráàlú ti ń kọminú lórí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ondo gbé yìí. wọ́n ní kò yẹ kí gómìnà Aiyedatiwa ó ra kẹ̀kẹ́ márúwá fún ilé ìwòsàn nítorí kò kí ń ṣe ohun tó bá ìgbà mu rárá. ẹ gbọ́, ṣé lóòótọ́ ni wípé ààrẹ Tinubu ti fi ọwọ́ òsì júwe ilé fún Káyọ̀dé Ẹgbẹ́tókun ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. àtúngbọ́ pé ìjọba Tinubu ti ní kó kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ léyìí tí Túnjí Dìzú tó jẹ́ igbákejì rẹ̀ pé kó máa bá iṣẹ́ lọ. wọ́n ní Káyọ̀dé Ẹgbẹ́tókun ti gbìyànjú tó lẹ́nu iṣẹ́ àti pé agbára rẹ̀ ti ń dínkù sí tàtẹ̀yìnwá. láìpẹ́ yìí ni ó tún ní ìdojúkọ lórí àìsàn kíndìnrín léyìí tó lè gé okùn ẹ̀mí rẹ̀ kúrú tó bá kọ̀ láti ṣe àbójútó àìlera rẹ̀. ìdí nìyí tí wọ́n ṣe fa iṣẹ́ lé Túnjí Dìzú lọ́wọ́ láti tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà.
èèmọ̀ ti dé o orílẹ̀-èdè Amẹ́ríkà ti sọ̀rọ̀ o wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ti jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè tó léwu jùlọ fún àwọn kìrìsìtẹ́nì láti máa gbé báyìí ilé aṣòfin Amẹ́ríkà ló ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ láìpẹ́ yìí ni àwọn agbébọn tún ṣe ìkọlù sí ìpínlẹ̀ Kwara lánàá ọjọ́ Ajé ní ìlú Kọ̀rọ̀ tó wà ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara ó ṣojú mi kòró wá ṣàlàyé pé kò dín níyàn méjì tí ẹ̀mí wọn lọ sí o látàrí ìkọlù ọ̀hún léyìí tí àwọn kan sì wà lágbede méjì ayé àti ọ̀run ṣáájú ni ìkọlù kan ti wáyé sí ẹ̀ṣọ́ aṣọ́gbó kan ní ìlú náà ní ọjọ́ 8 oṣù kejì ọdún tí a wà yìí ṣáyìn náà ti gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ sí Habib Òkìkíọlá tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Portable láìpẹ́ yìí ni ọ̀dọ́bìnrin kan fi ara hàn lórí ayélujára ó ní òun fẹ́ di ọ̀kan lára àwọn aya Portable ó ní kó má wò ti ọjọ́ orí òun ó lóun nífẹ̀ẹ́ rẹ̀ gan ni ọmọbìnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébọ́lá ló fi ìfẹ́ hàn sí Portable lórí ayélujára ọ̀rọ̀ náà sì ti ń jàrọ̀ ìròyìn lórí ayélujára lẹ́yìn tí àwọn aráàlú ti ń bu ẹnu àtẹ́ lu obìnrin náà wípé aláìníṣùjú ẹ̀dá gbáà ni bí ó ti lè wọ ara rẹ̀ nílẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ irú Portable ló yàn láti fẹ́ o wọ́n tẹ̀síwájú pé ó yẹ kí obìnrin náà lọ yẹ ọpọlọ rẹ̀ wò dáadáa ni nítorí bí wọ́n ti yọ ẹnu èébú sí Portable fúnra rẹ̀ lára wípé kò yẹ lẹ́ni tí obìnrin ń kú fún rárá o àti pé Portable fúnra rẹ̀ gan ò tó gbà ní tọrọ fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube Tèmítọ́pẹ́ Hazzan ló ń jábọ̀ ròyìn sí ti gbọ́ yín ire o.